gbogbo ọmọ ìpínlẹ̀ Èkó ẹ jí lójú oorun ẹ tara ṣàṣà kógun ó tó ká yín mọ́lé ẹ̀yin ọmọ eku wẹ́rẹ́wẹ́rẹ́ lóde Ìlàdó ẹ jí lójú oorun àwọn ọmọ àtọ̀húnrìn wá wọ́n ti múra ogun nítorí pé Tinubu wọlé Peter Obi fẹ́ẹ̀lì àwọn ọmọ Ìgbò ń lérí kiri pé wọn ò ní jẹ́ kẹ́nikẹ́ni dìbò fún Sanwó-Olú wọ́n ní wọ́n ti kó bọn àtẹ̀tùwọ̀lú àwọn olórí burúkú ọmọ Ìgbò wọ́n ti kó nǹkan wọ̀gboro wọ́n ní wọ́n fẹ́ bá wa jagun wọ́n ní wọn ò ní jẹ́ kẹ́nìbọ̀dì ó dìbò fẹ́gbẹ́ APC létí ọ̀sà ṣèjọba Nàìjíríà ń gbọ́ o ṣé Bọ́lá Tinubu náà ń gbọ́ olókòdolè nípínlẹ̀ Èkó ajá ń gbólówó rẹ̀ ọ̀rọ̀ dìkàyà ọmọ Yorùbá tó ṣe é gbọ́ kọ́mọ Ìgbò àwọn àtọ̀húnrìnwá ọmọ ọdún kòkò mọ́ wa pé wọ́n múra dọjọ́ ìdìbò àwọn ò ní jẹ́ kẹ́nìbọ̀dì ó dìbò fẹ́gbẹ́ APC nítorí pọ́mọ Yorùbá ló gbàjọba torí pé Peter Obi wọlé lẹ́kọ̀ọ́ wọ́n ṣe bá wọn làwọn pọ̀ jù àìka nǹkan sí ló ń dààmú àwa Yorùbá jẹ́ kí n jẹ ní máyòódùn lógun tó dé bá wa bẹ́ẹ̀ fọ́mọ Ọ̀yọ́ láàyè lẹ́ẹ̀dẹ̀ ẹ̀ ní mọ̀gbà tí wọ́n gbá pálọ̀ gba yàrá mọ́nílé lọ́wọ́ la ṣe máa ń sọ pé inú Ọ̀yọ́ jìn inú rẹ̀ ò gbóògùn ẹ jẹ́ ká máa ṣọ́ra oore níwọ̀n oore lọmọ Èkó ṣe ọmọ Ìgbò tọ́wọ́ adogun dọdẹ tó di wàhálà ẹ̀yin ọmọ Èkó ẹ jẹ́ lọ múra gidigidi gbogbo èròjà tí wọ́n fi ń jàjàgbara ni ẹ rèé tọ́jú báyé wọn bá ti bàjẹ́ kí ló kàn wá lẹ́kọ̀ọ́ sáwàlá ní káyé wọn ó polúkúrú muṣú ni ẹ̀yin tó ṣe pọ́mọláńké lẹ́ǹtì nígbà tẹ́ wọ̀lú Èkó ẹ débi tán ẹ doni pẹ̀tẹ́sì oore níwọ̀n ọmọ Yorùbá gbogbo ẹ̀yin talétalẹ̀ ẹ̀yin estate agencies ṣé ẹ ti ráyé yín lóde ẹ̀yin ọmọ Èkó ẹ ta gbogbo ilé ẹ ta gbogbo ilẹ̀ táwọn bàbá yín fi sílẹ̀ fún yín fọ́mọ Ìgbò ọwọ́ àtàn ẹ ta gbogbo rẹ̀ tán wọ́n fẹ́ lé yín kúrò létí òkun in another 55 years ọmọ yín ọmọ rẹ́ǹtì ilé ní lọ́wọ́ ọmọ Ìgbò létí ọ̀sà àwọn Èkó gba Ìgbò láàyè pé kí wọ́n wà lóyìnbó market kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ wọ́n dóṣòdì wọ́n gba gbogbo ṣòdì mọ́ wa lọ́wọ́ wọ́n sún kẹrẹkúrú wọ́n sún kẹrẹkúrú ẹdẹ ládìí pọ̀ àwọn ọmọ àjòkúta mọ́mọ́mi wọ́n ti gbalé wọ́n ti gboko àwọn ọmọ Ìgbò lójú ayé yín wọ́n gba gbogbo Ìdúmọ̀tà Olúwa ọmọ Èkó kàkà kíjọba Èkó káwọn lọ́wọ́ kò pé ṣe bó yẹ kó níbi tálejò ń dúró sí nítorí owó tíjọba Èkó ń rí àwọn ọmọ olè yìí gba gbogbo alábàtí létoko ó yá ẹ jẹ́ ká lọ sí Lẹ́kì òun Àjà Ìkòròdú ń pọ̀ ọmọ Ìgbò ló ń kà bẹ́rù bá pẹ́ nílé alájọbí níbú o àwọn ẹrú ogun Biafra wọ́n ti pẹ́ nípínlẹ̀ Èkó ẹ jẹ́ yára yín lọ́pọlọ kára lé yín ọmọ dára oko ìgbà wo lọmọ onílé òní dàlejò tó bá yá ewúrẹ́ ti ń lérí málápàtà lọ́jà ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin ọmọ Èkó tẹ́ ẹ máa ń gbá bọ́ọ̀lù lórí títì lọ́jọ́ ìdìbò ẹ jẹ́ kó rí yín ó pé Ọlọ́run ló lè yọ yín nípínlẹ̀ Èkó bí ẹ bá ti jàǹpátá ká ẹ múra gidigidi bẹ́ẹ̀ ṣe dìbò fún Sanwó-Olú tó bá bọ́ lọ́wọ́ yín wà láì ẹ fìkà hánu ẹ̀yin ọmọ Èkó ẹ jẹ́ túyáyá kẹ́ ẹ jáde kẹ́ ẹ dìbò fún Sanwó-Olú kágbára ọmọ Ìgbò rọ̀ tó bá jẹ́ lódodo lẹ fẹ́ràn Bọ́lá Tinubu ìbò Bọ́lá Tinubu tó lọ ó yẹ kó pẹ̀yìn ọmọ Èkó lọ́gbọ́n tẹ́ ẹ bá fẹ́ kí APC ó kọ̀ntínú ìjọba rere tí wọ́n ń ṣe ẹ jẹ́ múra gidigidi kẹ́ ẹ pé gbogbo àwọn ọmọ Èkó tí ń bẹ nílé àjèjì kí wọ́n wálé ẹ jẹ́ wálé káwọn ọmọ àjòkúta mọ́mọ́mi ó lè sinmi agbájá ìgbà tí Sanwó-Olú bá wọlé tá a bá ríra wa ní tùbínùbí èmi ó ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lé wọn kúrò létí ọ̀sà wọ́n ní tẹ́wé bá pẹ́ lára ọṣẹ yóò dọṣẹ òwe irọ́ pátápátá tí ò jẹ́ kíran Yorùbá ó ní lọ síwájú sọ́mọ àlè lè pẹ́ nílé
kọ́mọ padà yọmọkọ́mọ ni àtọṣẹ àtewé tẹ́ bá lò wọ́n mọ́ kànkàn tọ́ṣẹ bá hó tó rúrúrú tán èrún ewé ọgbọ̀n lẹ̀. ẹ jáde ọmọ Èkó ẹ jáde ẹ lọ dìbò fún APC. ẹjọ́ ìdìbò ẹ má lọ sílé alágbo jẹ̀dí lọ́jọ́ tí ìdìbò bá dé àwọn òpònú tẹ́ ẹ bá rí tí wọ́n ń gbá bọ́ọ̀lù lórí títì ẹ fà wọ́n létí. ẹ jẹ́ ṣọ́ra ọmọ Ìgbò wọ́n ń lérí wọ́n ní wọ́n fẹ́ẹ́ fìbò lé Sanwó-Olú lórí àlééfà. ọmọ ẹni ò gbọ́dọ̀ ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káwá filẹ̀kẹ̀ sí tọ́mọ ẹlòmíì. ẹ jẹ́ dìbò fún Sanwó-Olú ẹ dìbò fún Sanwó-Olú kó kún dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ ní gbogbo polling booth kíbò rẹ̀ ọmọ ń ṣẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́. MC Olúọmọ Délé Aláké Kẹ́hìndé Bámigbẹ́tàn Ọ̀nànúgà ẹ jẹ́ múra ẹ múra bẹ́ẹ̀ ti ṣiṣẹ́ fún Tinubu tí gbogbo wa gbògo ẹ̀ tí gbogbo wa ń yìnyín ti lé toko. ẹ wá ṣe ti Sanwó-Olú náà ẹ bá wa gbé e ga. gbogbo ẹ̀yin olódodo tẹ́ ẹ jẹ́ ti Bọ́lá Tinubu Ahmed ẹ dìde ìrànlọ́wọ́ a fẹ́ kí Sanwó-Olú ó padà sípò. ẹ dìbò ẹ túyáyá nítorí Bọ́lá Tinubu ẹ dìbò fún Sanwó-Olú o. ọmọ Ìkòròdú Ẹ̀lúkúmẹ́dẹ́ Ìkòròdú Oríhù Ìkòròdú Ọ̀gá ẹ jáde ẹ dìbò fún Sanwó-Olú o. ẹ̀yin ọmọ Ẹ̀pẹ́ Alárọ̀ ọmọ Arílékẹ́jasí Ẹ̀pẹ́ Alárọ̀ ọmọ oníkéwu ọmọ oníkùránì ẹ dìde ẹ jáde ẹ dákun ẹ lọ dìbò. ẹ má jẹ́ kọ́mọ àtọ̀húnrìnwá ó fi wá ṣe yẹ̀yẹ́ kódà kí wọ́n fi wá ṣẹlẹ́yà lẹ́kọ̀ọ́ ó yá ẹ dìde ẹ dìbò fún APC nínú ìbò tí ń bọ̀ yìí o. ẹ dìde ẹ gbé Sanwó-Olú lárugẹ. ẹ má jẹ́ káwọn olórí burúkú ó fi Yorùbá ṣẹlẹ́yà létí ọ̀sà. ẹ dìde ẹ̀yin tèkó ẹ̀yin ti Bàdágìrì níbi a ti ń rẹrú tà ń tẹrú níjọ́sí ọmọ Àgbádárìgì ọmọ ẹ̀ṣọ́ ilé ẹ̀ṣọ́ òde ẹ dìde ẹ lọ dìbò fún Sanwó-Olú ẹ dìbò fẹ́gbẹ́ onígbàálẹ̀ ẹ dìbò fẹ́gbẹ́ APC. ẹ̀yin ti Lagos Island ẹ dìde ẹ jí gìrì lójú oorun. ẹ̀yin ti Mushin ẹ̀yin tọ̀jọ́rá ẹ̀yin tòyìnbó ẹ dìde ẹ dìbò fẹ́gbẹ́ APC nítorí Sanwó-Olú ẹ má jẹ́ ó bàjẹ́ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. ẹ wí fáwọn tí ń bẹ ní Bàrígà páwọn ọmọ àjòkúta mọ́mọ́ mi ń lérí o páwọn làwọn ó fìbò lé ẹgbẹ́ APC lẹ́kọ̀ọ́ wọ́n ń bínú Bọ́lá Tinubu wọ́n ń ṣe lára olóríire. ẹ̀yin ti Sùúrùlérè ẹ gbọ́dọ̀ gbàgọ̀jẹ̀ kétu ọjọ́ ta ò ní gbẹ̀yìn. ẹ dìbò fún Sanwó-Olú o ẹ dìbò fẹ́gbẹ́ APC. ẹ dìde ẹ̀yin ti Bọ́lá Tinubu lẹ́kọ̀ọ́ ẹ dìde ẹ dìbò fún Sanwó-Olú o. ẹ̀yin ti Ìkẹjà local government council area ẹ̀yin ti Aníyànà Pájà ẹ̀yin pàdí Sanwó-Olú lágége wọ́n ní tójú ò bá tẹ̀yìn gẹ̀tì dájúdájú ojú ò lè tèkó. ẹ̀yin tọba lè ń dé ojú ọ̀gbọ́dọ̀ tọ́ máa wo. ẹ̀yin ti Victoria Island títí lọ dẹ́kọ̀ yìí Sanwó-Olú ní APC ló nìbò. tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo èmi ni ẹlòmíì kọ́ èmi tiyín ni èmi lọ́kàn ṣoṣo ọmọ líle tó dù àbí Kunle Ologundudu akọ̀mọ́ bẹ̀rù jà. nọ́mbà mi rèé 09151525354. ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí nọ́mbà Kunle Ologundudu rèé o 09151525354. a pàdé lọ́jọ́ ìdìbò. Sanwó-Olú jọ̀ọ́ Sanwó-Olú jàre.